ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Oríyọmí Hamzat lẹ́yìn táwọn kan yàn tètè sí ìgbésẹ̀ rẹ̀ láti du ipò gómìnà lọ́dún 2027. Àwọn agbésùnmọ̀mí ti gbé àwọn tó kó owó ìtúsílẹ̀ lọ tí wọ́n sì yọ̀ǹda aláboyún tó ń ṣàìsàn nínú wọn. Ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn kan tún ti mórí bọ́ ní ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara àwọn tí àwọn ajínigbé jí gbé lọ ni wọ́n gba òmìnira náà. Àwọn agbésùnmọ̀mí tuntun gbéṣe wọn dé ohun tá a gbọ́ ni pé wọ́n jí èèyàn 26 gbé lọ tí wọ́n sì yìnbọn pa àwọn 3 ní ìpínlẹ̀ Zamfara. Ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ láàrin àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn agbésùnmọ̀mí ṣẹ́yìn náà ti gbọ́ bí àwọn kan ti yan tètè sí ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ àti aya rẹ̀ tí a mọ̀ sí Iyán Aládùkẹ́. Àtúgbọ́ wípé fúnra wọn ni wọ́n fúnra wọn ní òmìnira láti inú oṣù kọkànlá ọdún 2025 tí wọ́n ti gbé wọn sá lọ. Síwájú sí i lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ làásìgbò tí wọ́n dojúkọ àti ọ̀pọ̀lọpọ̀ ìfaradà ni wọ́n bá jágún àti sá mọ́ àwọn agbésùnmọ̀mí náà lọ́wọ́ nínú àhámọ́ tí wọ́n fi wọ́n sí Àwọn tó jẹ́ ẹbí wọn àti àwọn ará ìlú Ìtàpá ni wọ́n ti ń bara jẹ́ láìmọye ìgbà nígbà tí wọn kò rójútùú sí ìtúsílẹ̀ wọn. Àmọ́ ká dúpẹ́ lọ́wọ́ orí tí kò jẹ́ kí wọ́n gbàbẹ̀ lọ sọ́run àpàpàǹdodo tó sì padà kó wọn yọ nínú ewu náà. Oṣojúmìkòrò wá ṣàlàyé pé ohun tó jẹ́ kàyéfì fún wọn òun ni pé lára àwọn tí wọ́n jí gbé ọ̀hún ni aláboyún kan wà nínú wọn lásìkò tí wọ́n jí wọn gbé. Wọ́n sì ń pe àwọn aráàlú fúnra wọn pé kí wọ́n wá gbé aláboyún náà nítorí bó ti ń ṣe àìsàn àwọn kò sì fẹ́ kó kú sákàtà wọn rárá. Àmọ́ lẹ́yìn náà ni wọ́n tún pe àwọn aráàlú náà lórí aago pé kí wọ́n tún mú mílíọ̀nù 4 wá àwọn aráàlú sì tètè wá owó náà fún wọn. Oṣojúmìkòrò tẹ̀síwájú pé àwọn méjì tí wọ́n ṣagbátẹrù láti gbé owó pàdé àwọn agbésùnmọ̀mí wọ̀nyí ni wọ́n bá tún kó wọn sá lọ tí wọ́n sì yọ̀ǹda aláboyún náà. Kódà wọ́n ní wọ́n sin obìnrin náà dé ẹnu ibodè ìlú ni tí yóò fi mọ ọ̀nà dé abúlé wọn ni. Ó tẹ̀síwájú pé àwọn méjì tí wọ́n gbé owó ìtúsílẹ̀ lọ ni wọ́n padà jí gbé lọ àmọ́ ṣá àwọn náà padà sá wọn lọ́wọ́ lọ́tẹ̀ yìí àti obìnrin tí ó gbé ọmọ ọdún 2 dání gbogbo wọn ló jẹ́ 11 lápapọ̀ tí wọ́n sì padà mórí bọ́ lákàtà àwọn agbésùnmọ̀mí fúnra wọn. Ọmọ ọdún 2 náà sì kù lákàtà wọn tí wọn kò tí ì mọ bí wọ́n ṣe máa rí gbé. Síwájú sí i kì í ṣe pé obìnrin náà kò fẹ́ gbé ọmọ rẹ̀ dání àmọ́ ṣá ó ti ń gbìyànjú láti sá lọ tipẹ́tipẹ́ tí kò sì láǹfààní láti sá mọ́ wọn lọ́wọ́ nítorí ọmọ rẹ̀ ṣùgbọ́n ní báyìí òun náà ṣaláìbìkítà ọmọ ọdún 2 tó wà lákàtà wọn. Oríyọmí Hamzat sì sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tó polongo ìbò fúnra rẹ̀ láìpẹ́ yìí lórí awuyewuye lórí ayélujára àti bí àwọn kan ti yọ tètè sí ìgbésẹ̀ rẹ̀ láti jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Oríyọmí Hamzat ṣàlàyé pé kì í ṣe pé òun fẹ́ àbí rò ó tì tẹ́lẹ̀ láti gbé ìgbésẹ̀ yìí àmọ́ bí àwọn èèkàn ìlú ní ìlú náà ṣe ń da òun láàmú àti ìfẹ́ tí wọ́n ní sí òun lòun ṣe ní kó òun gbìyànjú rẹ̀ wò tí òun sì rí i pé àwọn aráàlú dìde tí wọ́n sì fi ìdùnnú àti ayọ̀ gba òun tọwọ́ tẹsẹ̀. Ó ní òun fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aráàlú tóun sì nígbàgbọ́ nínú wọn pé wọn yóò sí òun débi oríire náà. Ó tẹ̀síwájú pé òun kò ní owó tóun lè fi ra ìbò àbí fún àwọn jàǹdùkú tí yóò jí ìbò gbé òun kò sì ní agbára kankan àmọ́ ṣá òun fẹ́ kí àwọn aráàlú ti òun lẹ́yìn lórí ìgbésẹ̀ náà títí di ọdún 2027 tí ètò náà yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Ohun tá a gbọ́ ni pé mọ́mi sí omi òtó kan ló ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ wọn sì ti ń yọ tètè sí ìgbésẹ̀ náà lórí bí ó ṣe fi ilé ìtajà rẹ̀ yá owó tí wọ́n sì wá lé dànù kúrò níbẹ̀. Àmọ́ ṣá ọ̀kan lára àwọn olólùfẹ́ wọn òun ló yàdé síta lórí ayélujára tó sì bu ẹnu àtẹ́ lu gbogbo mọ̀lẹ́bí Fẹ́mi Adébáyọ̀ pátápátá àti bàbá rẹ̀ Adébáyọ̀ Sàlámì lórí bí wọ́n ti panu mọ́ lórí ọ̀rọ̀ yìí. Ó gbẹnu tán ṣẹ́yìn náà ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn ọlọ́pàá àti àwọn agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ohun tá a gbọ́ ni pé àwọn agbésùnmọ̀mí ló yìnbọn lu àwọn ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí ẹni tó jẹ́ SP Shuaib òun ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní lóòótọ́ àwọn mú ọ̀kan lára wọn balẹ̀ SP Ọláyínká Àyànládé tó jẹ́ alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló wá ṣèlérí láti ṣàwárí àwọn tó kù jáde nítorí nǹkan ìbànújẹ́ ni bí àwọn agbésùnmọ̀mí ṣe ń kojú àwọn ọlọ́pàá wa. Ìkọlù kan ló tún ṣẹlẹ̀ ní Zamfara ní déédéé aago 12 òru tí wọ́n sì jí èèyàn 26 gbé lọ. Ìjọba ìpínlẹ̀ náà ti fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti jí èèyàn 26 gbé lọ ní ìjọba ìbílẹ̀ Tàlàtà Màfàrà ní ìpínlẹ̀ náà. Oṣojúmìkòrò ló wá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé nǹkan bíi aago 12 òru làwọn agbésùnmọ̀mí náà ya bọ́lé tí wọ́n sì ń yìnbọn lákọ̀lákọ̀. Oṣojúmìkòrò tí orúkọ rẹ̀ jẹ́ Abubakar tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn agbébọn náà gbé alùpùpù wọlé ni tí wọ́n sì ń yìnbọn lákọ̀lákọ̀. Wọ́n ní àwọn fi àsìkò yìí rọ ìjọba pé kí wọ́n dákun kí wọ́n fún wọn ní ẹ̀ṣọ́ aláàbò tó yanrantí nítorí ìbẹ̀rùbojo ni àwọn fi ń gbé nínú ìlú báyìí. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Èmi Tópẹ́ Hassan ló ń jábọ̀ ròyìn sétí ìgbọ́ yín. Ire o.